Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́, ẹ káàárọ̀, gbogbo ọmọ Yorùbá ní ti ilé ìtukù. Mo kí gbogbo wa pé a kú dédé wòyí. Ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ mo rí pé àwọn èèyàn dẹ̀ ti wọ́n ń gbé gbogbo ẹ̀ parí bẹ ní gbàgbà ọtí báyìí. Mo rí àwọn VN lóríṣiríṣi táwọn bàbá kan sọ, mo dẹ̀ tún gbọ́ gbogbo plan gbogbo tó ń ṣe lábẹ́lẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá máa sọ òtítọ́ àdòdó kan fún ilé ní. Ẹ jẹ́ ká gbé sentiment ká gbé sẹ́gbẹ̀ẹ́ kan, ká tẹ̀ ronú bíi pé òkè we're a free person, sí lápá kan, fi sápá kan. Kẹ má mèèyàn rí, bí i pé kéèyàn díjú kó má mọ̀, kó má mèèyàn, kó kàn sọ bó ṣe rí, kó má sì pé mo wà lápá ilé, mo wà lápá tọ̀hún ni. Ká dẹ̀ tún fi nǹkan ká fi jóra wa wò. Ṣé rí mo ti máa ń sọ, ṣé ìrìn àjò yìí Ọlọ́run pè ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tí Ọlọ́run pè mí sí mi lè mi ṣe. Tẹ bá ṣàkíyèsí gbogbo nǹkan tí Ọlọ́run ṣe kọ́ ló tẹ́lẹ̀ omi lọ́rùn. A máa bínú pé Ọlọ́run ò dóhun lólówó, Ọlọ́run ò dá fóun nílé, Ọlọ́run ò fóun nílé, ẹlòmíràn wà àlàáfíà. So Ọlọ́run dó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀, bẹ́ẹ̀ ni orin ìrìnlẹ̀ Yorùbá yìí ó ṣí tó ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀, ó gbé tó ní kálukú fún un. Ìwọ tó bá mọ tiẹ̀ lò, tó bá kù díẹ̀ káàtó, tó bá pọ̀ lọ́rùn àbẹ̀yẹ padà sí rere, bóyá kó ṣe rí, bó ṣe rí bẹ́ẹ̀ mi ṣe rí ìrìn àjò Yorùbá nìyẹn. Gbogbo awuyewuye tí gbogbo yín tó ń pariwo tó ń fẹ̀ fún lórí yóò ní tìrí. Gbogbo VN àti ọmọbórí owó tó ṣe show gbogbo ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ pọ̀ gan, bò máa ṣe ní kèlèkèlè, ọ̀rọ̀ pọ̀ gan tí màá sọ ní ọmọ Yorùbá, ọ̀rọ̀ pọ̀ gan. Bá ṣe ní kéékèèké. Ẹ ṣáà rí pé Dára náà jáde náà, òun náà sọ pé wọ́n ní kóun wá sọ pé kọ́ máa fi onítìrí, kọ́ máa fi Sunday picture Professor Banji Akintoye, Adéníran, ó ṣáà tó dárúkọ àwọn tá àti ẹ̀mọ̀ wọn tó dárúkọ wọn síbẹ̀. Pé kọ́ máa fẹ́ declare. Kí ni kan mo fẹ́ sọ fún gbogbo Yorùbá? Tá bá ń sọ fún pé àwọn àbùsí, àwọn tó fẹ́ dalẹ̀ Yorùbá rú, wọ́n ti wọnú ẹ̀. Mo fẹ́ fa point kan yọ, mo ti ṣe fídíò bí 8 or 7 months ago. Mo ní wọ́n ti kó àwọn politicians sínú wa. Politicians wọn ń ṣọ̀tálẹ̀ Yorùbá, àwọn ìran Yorùbá náà ni wọ́n. Ṣé ẹ get nsìn? But àwọn kan wà tẹ́ pé tán ọ̀dá nínú wọn. Tẹ́ pé ìkan ìbàjẹ́ náà ràn wọ́n kan wá ṣe. Ìkan tí ò dáa náà nìkan wá ṣe. Wọ́n fẹ́ wá kán dàrú ká má gbalẹ̀ Yorùbá nítorí pé àwọn kọ̀ọ̀kan nínú àwọn ìran Yorùbá tó ń jẹun nílẹ̀ Yorùbá. Tẹ́ pé bẹ́ẹ̀ náà wọ́n ti ń jẹ. So ẹ má bẹ̀ mo sáré lọ bomi tìrà ni. So nǹkan tí mò ń sọ ni pé ṣé rí ariwo unity tí gbogbo wọn pa yẹn, ó yẹ kí àwa ọmọ Yorùbá ó fẹ́ kẹ́ fura pé nǹkan kan wà níbì kan tó ń fà. Nǹkan kan ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀. Mo fẹ́ ká tún ṣe kíní kan fún ọmọ Yorùbá, fẹ́ ká tún ní àròjinlẹ̀ pé nílẹ̀ Yorùbá, tá bá wo ibi tí ilẹ̀ Yorùbá délé ni, àwọn olórí wa, àwọn àgbààgbà wa, àwọn náà sún adébí tá délé ni. Nítorí nǹkan tó ń fẹ́ jẹ, tó lè jẹ́ ìmọ̀ ara tara ẹnìkan ló ń ṣe wọ́n. Olùsùn adébí. Dẹ́ni kejì, problem ta tún ní pé àwọn loyalty ta máa ní àwa loyal to the core, just unnecessary, tá kì í think back, kì í think sideways or left. Okay, what are the brighter future of these people tá ń tẹ̀lé? Kì í rò yẹn. We just to, ẹ kàn wà loyal without making use of your gumption. Nǹkan tó pa àwa Yorùbá ni mo wà nínú wọn. Because nǹkan tá à ń ṣe ń sìn, ó yẹ ká ti máa rí bẹ́ẹ̀ láyé àwọn Ọbásanjọ́ láwọn bàbá yẹn tó ti ń tà àtàwọn ọba yẹn. Ó yẹ kí àwọn tó máa rí bẹ́ẹ̀ ti yẹ kó ti jáde tipẹ́tipẹ́. Bóyá àsìkò ní òtò bí àsìkò tó dẹ̀ lélẹ̀. Unity tí gbogbo yín pariwo tẹ́ ń fẹ́ fún lé lórí, kí ló rà nígbà yín wáǹtì, kí ló ṣe fún yín? Ẹ̀yin tẹ́ ń pariwo ni o. Ẹ̀yin ọmọ Yorùbá ni mò ń sọ ṣàṣírí kan fún yín, màá open up díẹ̀. Mo ń sọ pé kọ̀ọ̀kan wà lábẹ́. Kí ló tó jẹ́ pé unity rí ní gbogbo wọn tẹnu mọ́? Kí ló fà á? Béèrè lọ́wọ́ rẹ̀, kí ló fà á? Unity rí ní kọ́kọ́ ló wà nínú race, gbogbo alájọ wà nù ẹ̀. Ọlọ́run dẹ̀ fún àjọra wa lọ, bí mo yẹ sọ nínú níbẹ̀, Ọlọ́run fún àjọra wa lọ. Nítorí wọn bá fẹ́ mi tó bá tẹ́ mi lọ́rùn, mi ní wo ti unity rí, màá má ṣe tèmi lọ́nìí. Ṣé ń get? Màá má ṣe tèmi lọ́nìí.
but ìkọ̀kan wà lábẹ́ ẹ̀ tó ń ro lábẹ́. Ṣé rí nígbà tí campaign yìí ti bẹ̀rẹ̀ mo ti sọ náà àfi ìbí ètò mọ̀ pé àwọn èèyàn ti ń torí bọlé mò ń ṣàlàyé but tó dà pé àwọn ò get it. Set up ló pọ̀ jù nínú wọn. Àwọn mílẹ̀ ti ṣe politics rí kó change àyẹn kọ́ ni ok gbogbo àwọn tó ń lead wa kò sí èyí tó mọ̀ pa politics nù wọn. Ṣé Sunday Igboho lẹ́fẹ̀ẹ́ sọ ni ṣé Unity lẹ́fẹ̀ẹ́ sọ ni ṣé Professor Babájí Akíntóyè lẹ́fẹ̀ẹ́ sọ gbogbo kò sí èyí tó mọ̀ pa politics nù wọn. Òye kọ́ ni issue but intention tó ń rí vision fún ilẹ̀ Yorùbá látọkàn àwọn ìlú ló jẹ́ ká tẹ̀lé wọn kò ṣe pé a mọ̀ ọkàn ní gbogbo wọn rí tẹ́lẹ̀ but ẹni tí Ọlọ́run bá fún lójú inú àrínà tẹ́ bá wo ilẹ̀ Yorùbá a máa ń kóra wa sínú kòtò kan náà báyìí gbogbo so driver kan tá a bá gbé fún báyìí ó máa wá gbogbo wa pa gbìm ẹ máa fẹ́ àgbàlagbà ni ọmọdé ni kò mọ̀ ọmọ Ọlọ́run máa yọwọ́ Ọlọ́run a ti kọjá level yẹn ọmọ Yorùbá a ti kọjá level yẹn pé ìdáhùn sọ pé ẹ fi lórí wà tó máa wà wá pa tán no it's not done ẹ jẹ́ change tactics tá a máa ń ṣe tá a kò máa kó gbogbo ẹyin wá sínú basket kan bàbá pool Sunday Igboho náà pool Unity ring pool tẹ́lẹ̀ mi bá tó wà kó náà máa pool mi lè wá nígbà tí bàbá jáde yóò application lọ́wọ́ bàbá kó tó join Sunday Igboho náà kò application lọ́wọ́ bàbá kó tó join Ọlọ́run kan gbọ́n jáde lọ́tọ̀ọ̀tọ̀ ni so why are you forcing these people to do something together? It's just a fact. Ọlọ́run tó bẹ́ẹ̀ ó mọ̀ bó ṣe máa mú wọn papọ̀ lóye gbogbo ẹ̀yin àgàgà ẹgbin tẹ kóra ń jọ sórí social media amóborí owó òye ò pé rárá complete ó kàn gbọ́ Yorùbá lásán òye ò pé rárá but I will give you many samples because ẹ̀dá tó bá ti ní lára wọ́n ṣe máa ń tẹ́lẹ̀ tó bá ti ní lára kò sí nǹkan tó fẹ́ ṣe ní ayé yìí ìlara yẹn náà ló máa pakú ìlara yẹn wọ́n máa kó nira báyìí ni ẹ wá kó nira ẹ bá ọmọ ọ̀rọ̀ Yorùbá máa sọ pọ́ǹtì fún yín lóríṣiríṣi lẹ́ni kẹ́ bá mọ̀ pé ṣẹ́rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí wọ́n ní tí ẹja bá bàjẹ́ àtòrí ló ti máa ń bẹ̀rẹ̀ fàtìlẹ̀ fẹ́ àtòrí ló ti máa ń bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ ní wisdom èmọ̀ yìí Ọlọ́run tó fúnra jọra Ọlọ́run ìfọmọ yìí kéré ju àgbàlagbà lọ Ọlọ́run dẹ̀ máa fàgbàlagbà gan jẹ́ tútù jù lọ ọjọ́ ọmọdé mi lọ bòtá lè má sọ pé bàbá wa ni o ìyá wa tó jẹ́ ìyá wa kọ́ máa wà wá ká dẹ̀ máa smell pé kíní yìí obi tó ń lọ yóò dáa ká dẹ̀ dákẹ́ nǹkan tó ń run lẹ̀ Yorùbá nìyẹn olùsùn adé over 60 something years láfi wà ní eku ẹrú dé nílé ni because a ti máa ń wà gullible unnecessarily tí ò make sense a ti máa ń wà loyal sí nǹkan tí ò sí reality ń bẹ because abáníkà máa tú gbogbo ẹ̀ ń sìn yẹn a máa tú gbogbo kò sígbà tá à ní sọ síta kò sígbà tá à ní fọ gbogbo ẹ̀ síta kò sígbà tá à ní sọ síta tá à bá sọ síta ká wá tún ṣà láti bẹ̀rẹ̀ káwọn ọmọ Yorùbá tàtà mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá ní campaign fún Yorùbá tó ń pariwo lọ́wọ́ yìí ejò ti lọ́wọ́ nú lóríṣiríṣi ọ̀nà wáyé tí gbogbo wọn yìí sísì Unity rí o Unity lè bá máa wí Unity rí o títọ́ máa wí Unity rí o ṣé ilẹ̀ ránṣẹ́ ní abẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ dìde abẹ́ kọ́lẹ́tà ó kọ ẹni application sọ́dọ̀ yín pé òun wáṣẹ́ òun fẹ́ support Yorùbá òun fẹ́ gba Yorùbá nation jáde ń tọ́nà fún mi lèmi bring her sórí table ń tọ́nà fún ilé á bring her sórí table ń tọ́nà fún mi pẹ̀lú ó lè má match pọ̀ ó lè jẹ́ lómi tọ́nà fún ẹni tí a máa match pọ̀ Ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ ó mọ̀ bó ṣe máa parí gbogbo ẹ̀ sójú kan bọ̀ nítorí àwọn òṣèlú tó wà níbẹ̀ àwọn ọba yìí mi ní sọpọ́ọ̀ṣì because àwọn òṣèlú mi dá àwọn ọba yìí jẹ́ tó wà níbẹ̀ tí wọ́n ti kó sínú bẹ̀ tó ń wà nínú Yorùbá tó ń agitate fún Yorùbá nation tó ń campaign fún Yorùbá nation àwọn náà ń dá gbogbo wàhálà ilẹ̀ wọ́n máa sọ màmá ò bá bàbá sọ̀rọ̀ kí ni na by force it's not by force ó dàbí Remi sìn èmi náà campaign fún Yorùbá nation I'm not forced to speak to Baba Akintoye I'm not forced to speak with him wọn ò lè force mi kí n bá Baba Akintoye sọ wọn ò lè force mi kí n bá Sunday wọn ò lè force mi kí n bá Unity sọ wọn ò lè force mi kí n bá anybody sọ̀rọ̀ because bọ́lá ṣe gbé mi they were not there and the white start saying my own ó yàtọ̀ sí tẹlomi so kẹ́nìkan máa náà fẹ́ force pé òun fẹ́ force kó tó ń da wàhálà nǹkan tó dí àwọn mídíà bò sí tán sílẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ti ń dàrú ìjẹ́tọ́ náà ìbúra wọn náà tọmọbìnrin wa ṣe ṣóun sí mú wo máa máa ṣe kílekílẹ̀ ẹ̀kọ́ máa join ẹ̀pọ̀ mọ́ra wọn gbogbo máa VN
tí máa kan send tó ń sọ̀rọ̀ tó ń ṣe kinní ìwọ máa tó ń sọ̀rọ̀ tí ọmọbìnrin wẹ́ play lórí show yẹn tó play lórí show yẹn àwọn táwọn dàrú ni àwọn kan tó ń wà wọn rí di wọn mọ̀dí tó ń lọ kíní yẹn ta wọn lára òun ṣe ń lé yọ ní tìrìmù káàkiri pé kò wọ́n fẹ́ create nemesis láàrin ara àwọn ilé ayé wọn dẹ̀ náà máa kó nemesis yẹn bá wà báyìí bóyá ń sọ̀rọ̀ lásán irú àwọn tá a fẹ́ irú mentality bàbá tó sọ̀rọ̀ tí ọmọbìnrin wo play nídìí irú àwọn bàbá báyìí mentality wọn lò gan ayé ti civilize gbogbo yẹn lọ tẹ bá wo àwọn vmb méjì wà lọ́wọ́ mi tó ní ó ń segregate láàrin obìnrin àtọkùnrin obìnrin yẹn ń kò tìǹú bible obìnrin ò lè lead obìnrin yẹn gbúdọ̀ wà ní kinní kan òun náà ló sọ pé ẹyọ kan nínú bible ló wà tó jẹ́ Deborah nonsense irú ọpọlọ wo nìyẹn irú àwọn ọpọlọ wo nìyẹn irú àwọn bàbá báwo tí náà wọn ò ní ọkàn náà jẹ irú àwọn bàbá nídìí wọn tó bá ẹ jẹ́ káwọn youth wọlé tí emancipation ti wà nínú mind wọn àwọn bàbá yìí no emancipation sínú mind ilé tó ń ṣàlàyé sọ pé obìnrin ò lè lead ó gbọ́dọ̀ máa sọ fọkùnrin what the hell is that ní civilization water wáyé obìnrin kọ́ ni lóhèdè Germany lóhèdè Germany Angela Merkel kí ló fi ń gbà ṣe kò ṣe obìnrin ni ẹ kò máa ń sọ̀rọ̀ ẹ máa ń bìlú tó àwọn obìnrin ọmọ Yorùbá ẹ̀yin bàbá yìí problem tá a dẹ́ ni a máa ń suppress tó bá ti jẹ́ obìnrin lódìdé báyìí a máa fẹ́ tẹ̀wé ẹ ó gbọ́dọ̀ wá kúnlẹ̀ ó gbọ́dọ̀ wá tẹríba ẹ máa ń squeeze obìnrin yẹn ó dẹ̀ ní mẹ́ni tó máa offer yín tó máa jèrè jẹ tí gbogbo ẹ máa jèrè lára ẹ tí gbogbo ọmọ Yorùbá máa jèrè lára ẹ ẹ fẹ́ máa lo macho life àwọn macho way of thinking tí ò make sense táyé ti sún kọjá gbogbo level yẹn gbogbo nóòtì máa ṣàwọn kan sọ bákàbákà unitary ta ló sọ pé wọ́n number 1 lélẹ̀ ta ló sọ pé number 2 ta ló sọ pé number 3 lélẹ̀ ta ló sọ pé wọ́n fẹ́ gba ipò lọ́wọ́ bàbá òun sọ̀rọ̀ bákan òun ṣe kinní kan òun ṣe kíni máa ń ṣẹ̀yìn people yìí gan irú àwọn local mentality làwọn ilé wọn dẹ̀ wá ń lo òyìnbó yìí no civilization rárá ní ọkàn rárá ni ayé ti lajú ju gbogbo rọ́bìṣì tẹ́ ń kọ́ bàbá sọ pé gullible loyalty màmá sọ pé nonsense wo nìyẹn ṣẹ́rí àwọn ọmọ Yorùbá ń fẹ́ sọ kí ni ọ̀fọ̀ yìí ṣẹ́rí tẹ́ bá tẹ̀lé àwọn bàbá ẹ̀ tẹ́ bá old mentality yẹn òun náà fi rún wá sí ikú ẹrú dè ní and this is the same thing táwọn ọmọ wọn irú bàbá tó sọ̀rọ̀ yẹn sẹ́rí pé bàbá ẹ̀ ló transfer irú nǹkan báyẹn sí irú nonsense ẹ̀ ló náà tún fún máa continue lọ Yorùbá nation sì yẹn á ti kọjá gbogbo level yẹn àti ní gbogbo old mentality yẹn á ti kọjá level yẹn we say things in a different way when something is white it's white no corny way and no other way as truth anything corny way kò bá àfẹ́ nílẹ̀ Yorùbá àfẹ́ gbogbo pé I'm loyal to this I'm loyal to no be loyal to yourself don't be loyal to anybody because ẹni tó loyal ṣe òmò tó ń ṣe lábẹ́lẹ̀ ó kàn create nemesis ni àtọmọ borí owó ṣe dáwọn kan wà mọ́ tí wọ́n sọ fún yín pé àwọn politician ló ń lò wọ́n but wọn mọ̀ pé wọ́n ń lò wọ́n but mo ti wá èmi rò pé bóyá wọn mọ̀ pé wọ́n ń lò wọ́n but mo rí pé yes wọ́n mọ̀ pé wọ́n ń lò àwọn because àkọ́jù kankan máa ti wà behind all this noise lórí unity tẹ̀ tí gbogbo wọn pariwo tó ń fẹ̀ fún yìí because mi ò rí reason gbogbo tí most of ẹjẹ ń jáyín sí máa kàn sọ kékeré dẹ̀ àwọn kan tẹ́rí tó ń pọ̀ tó ń fẹ̀ fún yẹn nínú mídíà àwọn ẹ̀ tó kọ́ra àwọn gúrùpù kan wà bẹ́ẹ̀ tẹ́ pé wọ́n ti bá Unitary ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí Unitary bá wọn ọ̀rọ̀ àkáǹtì kan ṣá Unitary wáyé pé àwọn ilé yọ̀ọ́ra pé àwọn ìdọ̀tí wà ní etí àwo wọn ìyá ẹ̀dẹ̀ sì sẹ́yìn so àkáǹtì yẹn ò wá bọ́ sí mọ́ òun ló ń ta wọ́n lára bákan yan díẹ̀ fún ara ẹ̀ ló ń ta wọ́n lára lè rí sọ́ọ́lù kẹ́ báyìí nígbà tí Unitary wá yẹ torí pé àwọn eléyìí bọ́n ṣe ń ṣe ìkànnà làwọn ṣe fẹ́ ṣe ìdọ̀tí wà ní sáàkù yẹn ìyá yẹn dẹ̀ withdraw anything stain ìyá yẹn ò ní ẹ̀ ní náwó ẹ̀ lè rọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mi ò support ẹ mi ò support bàbá màá sòtọ́ fún yín mi ò support anybody I'm supporting myself because ìjà tó ń jà ìjà gbogbo ọmọ Yorùbá ni ẹ̀dá bàbá Akíntóyè o Sunday Igboho ìyẹ̀wò Onítìrí o gbogbo àwọn tó ń campaign ìjàlẹ̀ Yorùbá but àwọn kan wà tó ń fẹ́ dàrú nítorí nǹkan tó ń fẹ́ jẹ because the truth has to be said èmi ò ní wà ń bí kí wọ́n á rí kẹ́ máa ṣèdọ̀tí kí máa pariwo sókè máa pariwo yín síta I've always been saying that I'm gonna do that ṣé n get things òun lè rí náà tó wà nínú meeting yẹn
media àwọn world media tán kóra wọn jọ yẹn àwọn méjì kan wà ń bẹ̀ tí ìyá ti bá ṣe tó bá yà mọ́ ìmọ̀ máa tún wọn mọ́ kan fún wọn ní small warning lélẹ̀ mo fún wọn small warning ẹ gbà bẹ́ẹ̀ mo fún wọn small note information wà lọ́dọ̀ mo fún wọn small warning ìlara pé ìyá ẹ̀ ní òun ò bá wọn ṣe nígbà tó ń rí pé bẹ́ẹ̀ kán ṣe àgbà pípa rí pé ó rí pé sẹ́ẹ̀tì tán kójọ yẹn pé àwọn lè àwọn kan máa kó dọ̀tí ó dẹ̀ withdraw ìgbà yẹn ìjìnlẹ̀ náà wà nù wọn nígbà yẹn but ìgbìlẹ̀ kan ṣẹlẹ̀ ìjìnlẹ̀ ò sí around nígbà COVID-19 ní kíní ẹ̀ ṣẹlẹ̀ so by the time tó máa fi dé tí ìjìnlẹ̀ máa fi padà sínú kíní òun náà kàn rí pé gbogbo àkáǹtì yẹn kò work mọ́ ni wọ́n wá rí pé màmá ṣí another line pé àwọn eléyìí jẹ́ ń wá the right person tó lè jẹ́ kí iṣẹ́ tí òun fẹ́ ṣe kó lè jáde òun náà ń tara sí tẹ́ bá fẹ́ gbóòótọ́ 1 point mo fún yẹn ó pọ̀ gan 1 point kan nìyẹn then many things sí ẹ máa ń rí lórí show tí gbogbo tó máa ń fẹ́ fún tí gbogbo ń fẹ́ fún lé lórí wọ́n mọ̀ tọ́ bọ̀ wọ́n á rò tọ́ wọ́n dẹ̀ máa fojú fò àgbàlagbà ní kíní kan kò ṣe gbá ẹ jẹ́ a máa sòtọ́ fúnra wa ẹ jẹ́ a máa bára wa sòtọ́ ọ̀rọ̀ gbogbo bí tẹ́ ń lọ yẹn kò dáa mo ṣe ń pè ní alábòsí media wọ́n dẹ̀ ti contaminate many of you kò tó ṣẹlẹ̀ nìyẹn excuse me sorry ṣé ń gẹ̀ tí ń sìn wọ́n ṣà ń ṣe gbogbo ẹ̀ wọ́n ń da gbogbo ẹ̀rù lábẹ́lẹ̀ so kí ni ẹ mú wọn mọ́ bí tó fẹ́ gbé gbà pẹ̀lú màmá yẹn ẹ̀ dẹ̀ withdraw yẹn dẹ̀ rí pé okay sáàpù tó ń fẹ́ bá di wọn lè work wọ́n dẹ̀ ṣọ́fù kábínẹ̀tì wọn ó pick àwọn tó fẹ́ lò I don't even know ní gbogbo àmì ọmọ gbá yẹn gbogbo òjẹ́ náà èmi náà yẹn já sí gbogbo òjẹ́ yẹn gbogbo bí àmọ́ I wasn't there I have proof tó bá jẹ́ yẹn you know wọ́n wá di pé ibẹ̀ náà ti insinuate problem pé Unity ló bá bàbá ṣe kí ni kò bá bàbá ṣe tẹ́lẹ̀ tí Unity ló bá ṣe ọ̀kan bàbá ibi tí mo bá dèrè ibi tá bá dèrè bí máa ṣe ń ṣe nìyẹn àwọn scenario wà mo ti sọ lórí fídíò mi bí fídíò kẹta sẹ́yìn tí mo ṣe mo ní leakage máa ń pọ̀ jù mo ní leakage máa ń pọ̀ jù tó yẹ pé ó fokùnfà tí iṣẹ́ tí ìyá yẹn ń ṣe ó jẹ́ kó ó fẹ́ block iṣẹ́ yẹn gbà yẹn nítorí leakage mo lo sample nínú show yẹn gbà yẹn ẹ bá wò mo ní tèmi àti tá bá wà ní yàrá tó jẹ́ mi àti yín nìkan a dẹ̀ ṣe nǹkan báyìí táwa gbọ́ǹta tálẹ̀ rẹ̀ pé ó leak ẹ̀ mi point finger at anybody ṣé n kẹ́tẹ̀ ń sìn kò ní fẹ́ni náà mọ́ ní confidence àti máa release information because ìkíní máa take this person energy tó take kó tó lè débi tó dé yẹn ni ẹ wá tí wọ́n dá padà sẹ́yìn àwa tí wọ́n jẹ́ double difficulty àti wọbẹ̀ gan ó difficult ó dẹ̀ breakthrough ẹ̀ṣẹ̀ tí wọ́n lọ dápa ẹ̀ṣẹ̀ tí wọ́n lọ máa lọ form story tí ó cook story kìnìún kan ni ẹ má bínú mọ̀ kò make sense kò pọ́nyàn lé òun lẹ rí tọ́mọ sọ pé èyí ò pé bàbá ni ṣé rí gbogbo wọn yẹn géèmù náà ń play àwọn tó ń sọ̀rọ̀ àǹdí bàbá géèmù náà ń play because they don't know where Unity is going wọn ò mọ ibi tó bá ṣe dé wọ́n fẹ́ mọ̀ kán ráyè lọ hijack ẹ̀ òun ni géèmù tẹ́rí tí gbogbo ń sunkún wọn àbò sí bàbá màmá ò bá bàbá sọ̀rọ̀ she doesn't have to speak to bàbá ẹ̀ ní ẹ̀yìn lẹ́kọ̀ọ́ lára ní Unity lè bá bàbá jà láíláí mo ti máa ń sọ fún yín mo ti sọ́nù kò lè yé yín kò lè bá bàbá jà ṣẹ́dá àwọn politician náà ń ti bàbá àwọn náà ń ti bàbá there are many instances tẹ́ pé bàbá ṣe mistake gan the truth have to be said bàbá ṣe mistake bó bàbá wa ní bàbá tèmi ò lè ṣe kan tán ṣe yẹn màá sòtọ́ fún yín bàbá tèmi kàtà pọ̀ tí wọ́n ti kú bàbá mi kò lè ṣe kan tó ṣe bọ̀ wọ́n tó náà lè ṣe òun náà ti ṣe nílé ayé ẹ̀kú tó lọ so ẹni kó lè máa fi yẹn dẹ́rù bẹ́ anybody ọ̀rọ̀ Yorùbá nation là ń sọ ń sìn a whole nation a lè wá ti sentiment pé ẹnìkan ó ṣe kinní kan ó dàgbà ẹnìkan kò ṣe ó kéré ẹnìkan kò tóbi tó we are not ready for that ìjà parapọ̀ sójú kan ká máa ṣe lọ wọ́n máa ṣe tiẹ̀
máa ṣe tẹ̀ àpàdé wájú àsán sí pé párakọ̀ sí ìkọ́ tó mọ̀ sọ pé Yorùbá nation ní gbogbo wa gbé dání kókó bẹ́ẹ̀ ló má ta nìyẹn kókó bẹ́ẹ̀ gangan nìyẹn pé Yorùbá nation lẹ́gbẹ́ dání yẹn ló má ta oníkàkú dẹ̀ ń ṣe tiẹ̀ lọ nígbà tó paná pé tíyà ìdè inú everybody dùn torí ọmọbìnrin wọn béèrè pé 5 million petition àwọn kan ń béèrè ṣé ìránṣẹ́ ni ẹ̀ àná alábòsí ni ọmọbìnrin wa alábòsí ni ẹ̀ alábòsí ẹ̀dá ni ẹ̀ ó kàn gbọ́ Yorùbá ni bọ̀ alábòsí ẹ̀dá kan ni ẹ̀ mi ò rẹ́ o ó lè ṣíṣòfin mi ò rẹ́ rárá mi ò rẹ́ wọ́n náà mọ̀ mi ò rẹ́ alábòsí ẹ̀dá tó tó ẹ̀ ò sí èèyàn alábòsí ẹ̀dá ikú nínú ibẹ̀ yẹn obìnrin wà nù yín bọ̀ díẹ̀díẹ̀ lẹ́mọ́ lọ́mọ máa mú yín síta ìwọ ọmọbìnrin wọn o máa ń fi pé gbọ́ Yorùbá o ṣe kí ni ká jẹ́njẹ́ sàá kan gbabúlé kọjá rí kó ṣọ́ra ẹ o gbọ́ Yorùbá tó èmi gan bóyá wà ẹ tó yọ ọrùn ẹ lójú kó wá rò kó bí o mọ̀rọ̀ sọ rárá lójú ara ẹ̀ ìlara ló ń bá ẹ jà because mi mọ́kọ́ tíyà ìgbà lọ́wọ́ ẹ̀ kí lẹ̀ ń fimú fún lẹ̀ nǹkan tó ń ṣe fún kí lẹ̀ ń ti bàbá fún ẹ̀yin lẹ̀ ń kírètì ìjà yìí ẹ̀yin lẹ̀ ń sọ pé bàyẹn kí ní òbẹ̀rẹ̀ sọ ṣé bàbá complain tí bàbá bá complain pé òun pọ́ mọ́ mi kí ní kò gbé fóònù ẹ mú irú ẹ̀ bọ́ta èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ kérú bọ́ta ẹ wo time ìgbà wo ni ẹ kérú bọ́ta ọ̀sẹ̀kùn yín pọ̀ gan ẹkùn yín ti pọ̀ jù ẹkú àbùsí yẹn kọ́ ni mo bá wá àwọn vn àti ọmọbìnrin tó bọ̀ta ló jẹ́ ń jáde dẹni kejì ṣe mú sọ pé nǹkan kan wà ń díẹ̀ tẹ bá rí pé wọ́n rán dára náà bọ̀ wá síta so mú sọ pé kò sí wáyé fẹ́ ṣe é sì tá ní dárúkọ bàbá mọ́ tọ́rán dára wá síta pé kó wá sọ pé tẹ́nìkan bá fẹ́ gbé kinní kan kó má fi picture wọn sí kó má fi kinní kan sí ẹjẹ́ ń já yín sí kinní kan ṣẹ́rí ẹni bí wo ṣe ẹlòmíà ṣe onílé ayé mi wá mọ tí gbogbo ẹwà tẹ wá gbà bí gbẹ ní gbàgbà ọtí o tó ní gbogbo yín lára báyìí o bí kò mọ̀ pé tí ìyá yóò bá ní kankan lọ́wọ́ tí wọ́n ti rí pé yes kókó wà lọ́wọ́ ẹ̀ wọn ò ní máa lé mú bọ́n ṣe ń sunkún wọn ìgbére kiri yìí ó yẹ kí ẹ mọ Yorùbá kẹrò yẹn tí kankan ò bá sí lọ́wọ́ ìyá yẹn wọn ò ní máa sunkún ìgbére tí gbogbo wọn sun kiri yìí ó tọ́ lẹ́gbẹ́ lẹ́nu mi yẹn á jẹ́ pé wọ́n ti rí nǹkan kan tí ìyá yẹn ní lọ́wọ́ tọ́mọ̀ ẹ̀ pé ó ní value òun náà èmi ṣe gbé kákan ẹgbẹ́ sẹ́tímẹ̀tì kúrò kákan lọ́pọlọ kákan pa kí náà lè rí ayẹ̀ fún gan ìkọ̀kan wà táwọn náà ti fojú rí ó dàbí kéèyàn sílẹ̀kùn kẹ́dẹ̀ rí gold kó wá ti padà ẹ̀ wá nẹ́fẹ́ kúrò ìkọ̀kan mọ̀ pé kọ̀kan wà ń bẹ̀ ìkọ̀kan wà ń bẹ̀ instead kẹ́ wá fi làákàyè gbé jàgídíjàgan ariwo lásán lẹ́kọ̀ọ́ ń pa emotional noise lẹ́kọ̀ọ́ ń pariwo emotional noise kọmọ rẹ̀ sọ pé yẹmi ti rí o dá o kò pé bàbá 70 something years old o ìyá 70 something kò pé ìyá náà kò pé kíní kan kìdí kò gbogbo emotional noise yẹn bára yín dà sàn jọ à ń sọ̀rọ̀ nation ẹ̀ ń kó emotional wọlé ẹ̀gbójú kúrò ń bẹ́ẹ̀ kẹ́ para kúra yín dìde. Ẹlòmíì tún lè jáde tọ́nà máa gbé jáde táà tí mọ̀ ń sìn oníkàkú kọ̀ntrá bẹ́ẹ̀ sí ẹni bàbá Banjakito ó ti ṣe bẹ́ẹ̀ sí ẹ̀ Sunday náà jáde ó ṣe bẹ́ẹ̀ sí ẹ̀ yẹ́ náà jáde ó náà ṣe bẹ́ẹ̀ sí ẹlòmíì tún lè jáde kí lè wá lára ẹ̀tọ́ náà fún àwọn mẹ́ta yìí mímọ̀ pọ̀ náà fún wọn ni because Professor Wálé Adédìrún òun kọ̀ọ̀kan náà lòun àti bàbá òun gọ́ọ̀mù wọn bàbá ni. yẹn Professor Wálé you know àwọn tó kú náà pọ̀ bẹ́ẹ̀ o ibẹ̀ ni chief imam lọ́rọ́ náà yìí wà ń bẹ́ o táwọn èèyàn yìí ń pẹ̀tú ibẹ̀ ni bàbá aliu náà wà ń bẹ́ táwọn èèyàn náà ń pẹ̀tú ṣé kẹ́nìkan máa ló máa dín kan náà nítorí yóò fi kí you don't need all that oníkálukú ọlọ́run ti ṣe oníkálukú ṣé rí mo ti sọ́nu show mi sẹ́fẹ̀rẹ̀ mi kàn ń repeat ara mi ni tó bá tó stage wọ́n á parapọ̀ wájú wọ́n á pàdé wájú tó bá tó stage
bó ṣe ń jagun nìyẹn, bó ṣe ń gbòmìnira nìyẹn. Lè wá jẹ́ káwọn politician kan tàn wá. Gbogbo géèmù tó ń ṣe mo sọ fún yín, mo ti sọ rí, wọ́n ń ṣe delay tactics kí wọ́n lè fi ṣe election. Ẹ gbà bẹ́ẹ̀, delay tactics kan lè fi ṣe election náà ṣe. Kan lè fi ṣe election, wọ́n máa sun yín. Ẹ ṣàgbọ́ tí ọba Ìwó, ṣé Ìwó ló ń jẹ́ ọba Ìwó ìyẹn Rashidi, ẹ ṣàgbọ́n nǹkan tó sọ tó ní àwọn ti bá wọn tó ń lead Yorùbá nation sọ̀rọ̀. Ẹ máa gbọ́, ẹ lọ gbọ́ fídíò, ó lóun ti bá wọn sọ̀rọ̀. Ó ní sọ kí ẹ rí pé ó ti quiet ń sìn pé so tí wọ́n bá ti fi Tinubu sí, àwọn máa lọ support Yorùbá nation. Ẹ kò máa ń gbọ́rọ̀ ní ẹ kò máa ń gbé tí gbọ́rọ̀ ní analyze nǹkan tẹ́ gbọ́ sétí. A ní kẹ́ máa fura, fura. Gbogbo kan bàbá sọ pé ẹ kàn ti gbé sórí ẹ ní nǹkan content kan tó ń sọ. A sọ̀rọ̀ leakage, èèyàn protect pé kíkíní lè bọ́ sí easily nítorí pé àwọn tó surround bàbá a sọ ṣàlàyé bọ́ pẹ̀lú ẹ̀yìn insist. Dàmí pé nǹkan kan wà tẹ́mi pé kíní ẹ̀ tẹ́ bá fi lè rí unity rí mú, Yorùbá nation ti fall. Cause that's it. Ẹ mọ̀ tẹ́ bá ti lè rí unity rí mú, Yorùbá nation ti fall. Nǹkan tẹ́ ń ṣe nìyẹn because ó ní target kan tẹ́ ń léwu máa. Ó ṣàní ìrírí tẹ́ gbogbo ẹ̀mí pa pé dandan ẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe. Ó ṣàní kí ni reason fi tẹnumọ́ yá ẹ̀ pé ẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe. Nǹkan tó ń ṣe iṣẹ́ ilẹ̀ gbé lọ kókó lọ ṣe assignment tí ó wá jẹ́ fọ́ṣẹ́ fún yín ni o. Àárín yẹn ni ò yé mi. You didn't give any assignment. Tó bá ṣe tán ló máa gbé wá fún yín náà. N tó gbé wá fún yín náà dẹ̀ ṣe báṣubàṣu. Mi ò fẹ́ go into detail lẹ́ni mi ní tán yìí. Kò yẹ kí n jáde gan. I don't want to go into detail too much. I don't want to go into detail too much because ọ̀rọ̀ wà ńlẹ̀ gan rẹpẹtẹ. Mo ń sọ̀tọ̀ fún yín, ọ̀rọ̀ wà ńlẹ̀ gan. Ọ̀rọ̀ wà ńlẹ̀ gan. Irú man tó ṣèlú fi yẹn tó kàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ó yára ẹ̀ ń brain rárá. Òun tó máa separate obìnrin ò lágbára ọkùnrin lágbára. Àwa Yorùbá inú jẹ́ sáà nídìí gbogbo yẹn. Obìnrin kan tóbìnrin lè ṣe, tọkùnrin lè ṣe, obìnrin á ṣe. Para yín dà sọ́hùn. Ẹ wo wisdom tí bàbá Sunday lò. Ó ní kọkùnrin réjò kó pa, kó bá jóbìnrin lórí jò kó pa, kó jọ ọmọdé lórí kó pa. A ní káṣà kéjọ máa ti géèyàn jẹ kó ní ká ti lọ. Ẹ̀yin jà ń fẹ́ da gbogbo ẹ̀rú pọ̀. Mẹ́tọ̀ tọ́lọ́ fẹ́mi kí fi péjò. Ó yàtọ̀ sí ìwọ lè mú igi dání. Kémi gbé ọ̀bẹ dání. Kémi kó òkúta dání. Tí ó parọ́ jọra wọn ní pé sprint takó dání ọ̀tọ̀ọ̀tọ̀ ní sprint àmẹ́ takó dání. Kí wọ́n mú èmi mo mú kùmọ̀ dání, kí wọ́n ní ìwọ ní kẹta lọ ẹ̀ mú kùtọ̀wọ́ ẹ̀ wá. Kí wọ́n á gbòkùtọ̀wọ́ ẹ̀. Kí ni kò fi péjò? Ẹ jẹ́ ká máa ronú dáadáa ẹ̀yin ọmọ Yorùbá. Ṣé rí gbogbo ariwo tó ń pa lórí social media? Àwọn politician tó ń fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá lọ náà wà ń díẹ̀ àtàwọn ọba. Wọ́n yìí máa sórí Yorùbá nation kó dò náà wá. But àwọn bàbá tó ń sọ̀rọ̀ yìí àtàwọn media tó ń kóra jọ, wọ́n wà sensitive. Wọ́n kàn pera àwọn media lásán, wọ́n wà sensitive to matters at all. Wọ́n ti máa ń wà gullible jù. Bàbá sọ pé mo ti mọ ilé ọba kan ti bá mi sọ̀rọ̀, kí ni ẹ máa ń trigger wọn gan. Àwọn ti bẹ́ẹ̀ nìkan sọ ọba sọjọ́ bá mi sọ̀rọ̀, ọba kíní kan pè mí nonsense. Ẹ jẹ́ kúrò nínú shadow rubbish life tá máa ń ti the way of thinking why. Ọ̀rọ̀ pọ̀ bọ̀ mo kàn fẹ́ gé kúrò nítorí pé mo kàn rí VN yẹn ló jẹ́ rí pẹ̀lú ọmọbìnrin náà tí yẹn kàn sọ jargons. Ó kàn sọ jargons. Unity ṣé nígbà tó gbé jáde ṣé ilé sọ kókó gbé 5 million ṣe bí òun ló gbé jáde fúnra rẹ̀. Ṣe bẹ́ sọ pé ní pariwo òmìnira kan ṣe bó sọ ọmọ bí o ṣe bó sọ ó pariwo òmìnira láíláí lórí kíní awógún rẹ̀ ṣọlọ́hun òṣìṣẹ́ ẹ̀ ni ṣọlọ́hun òṣìṣẹ́ central cat tẹ́ rí ṣẹ́ríṣí ni central cat tẹ́ ń pariwo ṣẹ́ríṣí dè ní ṣẹ́ríṣí ṣe bí magomago wùrúwúrú tó di ansa ni ẹ̀mẹ́ta ni bàbá inaugurate central account yìí. Bàbá yí bí odó ayílóge àbí lóúnjẹ ó kọ́ náà lọ́dọ̀ dára. Bàbá wá lẹ́lẹ́kejì, bàbá tún wá lẹ́lẹ́kẹta, iṣẹ́ ní bàbá wá lẹ́lẹ́kẹta ọkàn bàbá ò tẹ̀lú bí i 2 seconds wọ́n kàn get out pé kí nonsense. I was there. Kí ló ń ṣe yín? Kí ló ń ṣe yín gan sef? Nítorí pé àwọn ti fún mi sọ pé àwọn people wọ́n ń ṣiṣẹ́ fún politicians, àwọn media yìí wọ́n ń ṣiṣẹ́ fún politicians. Kò ṣe pé ṣiṣẹ́ politician mo lè bá politician ṣiṣẹ́ but as far as it's going on the same course with me with mine
with mind, that's all. But Yoruba nation, yes, that's what we want. You don't mean anything, you can be a politician. But they want to break Yoruba nation one time, but effort to trap the I'm a fear joye, I'm a fear seeking Google moran, only left Yoruba nation, most of you. Only. Ẹ̀yin lẹ́jọ́ kó máa bá àwọn tó ń kàn pé fi ọ̀pẹ́ owó náà fi ń gbà olè ló pọ̀ jù nìyí. Olè. Pẹ̀lú ẹ̀wọ̀ dára tó náà fẹ́ ṣe studio tó ń ṣe tán dáwó rẹpẹtẹ yẹn student kò ń ṣe studio ọ̀fẹ́ ni wọ́n ń ṣe kò sí studio ọ̀kan studio gbogbo tó ń ṣe kò ń ṣe studio kọ́ ó fàtìlẹ́ pé microphone nìkan ló lọ rà gbogbo tó ná nìyẹn ilé tó kù ọ̀fẹ́ orí app ni ẹ kàn máa mú nylon green light green screen kẹ́ńdọ́ àyẹ̀fi sẹ́yìn ó tán ẹ̀ẹ́dẹ̀ máa látòrí fi ní náà ń dáwó fún lọ́kàn tán ọmọ Yorùbá yẹn dára. Ẹ wo ẹjẹ́ àmójú kúrò ń bẹ̀ yẹn mi ò fẹ́ máa dá pé àyàn kò fẹ́ máa create ariwo tí ò make sense kẹ́kàn fi mọ orí pa àwọn eléyìí ìkan dàrú tó fẹ́ jẹ náà wá ó ti máa ń sọ fún yín. These people náà wọ́n kàn rí opportunist ni wọ́n kàn rí Yorùbá nation àwọn táwọn fi lè make it lélẹ̀ táwọn fi lè jáde lélẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí most of them nìyẹn. Ok ẹ wo show kan tí mo fẹ́ sọ simple common sense gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá ẹ gbọ́ nígbà tí heritage tó gbé bàbá wa búra lórí iṣẹ́ ẹ̀ tó bó tán kàn fún mi sínú kinní bàbá sọ pé àwọn ò mọ̀ sí pé ó máa pa àwọn sórí show pé káwọn wá búra bàbá láwọn ò mọ̀ sí I was there bàbá láwọn ò mọ̀ sí but later èmi wọ́n lọ ṣe investigation lé lórí it's just the truth mo pẹ́ tó rẹ̀ pé wá bá lọ ṣe máa pé bàbá sórí show tí ò ní jẹ́ kó mọ̀ sí pé nǹkan kan báyìí ó ní kò ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ ṣàlàyé ó ní before the show ó ná Adéníran Professor Wálé Adéníran lòun ti kọ́kọ́ pè sórí show ló ti kọ́kọ́ wá ṣe tiẹ̀ between 24 ọjọ́ kejì ni bàbá ẹ̀ṣẹ̀ wá ṣe ìbúra tiẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ń fẹ́ kẹ́ láti yín sílẹ̀ ẹ máa wo content nǹkan tá à ń sọ 24 hour ìjọ kí n bá Professor Wálé Adéníran ṣe swearing tí wọ́n lé ní tán búra lórí show heritage ó wá dijọ́ kejì ni bàbá náà ṣe wá ṣe tiẹ̀ bàbá dẹ̀ sọ pé àwọn ò mọ̀ so that means pé there is something going on between bàbá and Adéníran tí Adéníran lè jẹ́ bàbá máa lọ búra lọ́dọ̀ heritage lé ní yo because èmi confirm heritage spoke with bàbá and Adéníran this same day tí bàbá lọ búra ṣé dáhùn kankan wà tẹ́ pé à ń fẹ́ máa ń da pé bí akin ridicule anybody but it's just a fact gbogbo nǹkan tó ń bí àwọn èèyàn tó ń fa pé I don't want to mess up anything tí Yorùbá nation ṣe lọ́wọ́ yìí ara kan tó ń fa ni mo sọ fún yín yẹn àwọn kan kékèké tó ń build on trust nǹkan kan oríṣiríṣi nìyẹn that's one big point tí mo sọ fún yín and there are many like that. ẹ wọ àwọn mídíà yẹn náà tí Gbẹ̀du tó náà sọ̀rọ̀ ọ̀nà ẹ̀ yamayama ṣe jẹta náà ṣe yẹn tó ń sọ pé kinní kan àwọn mídíà wọn nígbà tí kinní kan ṣẹlẹ̀ sí bàbá lẹ́kìtì ẹ̀yin kọ́ èmi ni nígbà mo gbọ́ immediately mo inform other medias mo inform gbogbo wọn heritage ló dìde òun ló dìde pẹ̀lú àwọn kan ní US bí báyìí tó ń gbé lọ́ọ̀yà lẹ̀ tó ń fi gba bàbá lẹ́kìtì bọ́ta kò kí ń ṣẹ̀yìn mídíà tẹ́ ló ń pa tó ló ń fọ́nbù lórí kinní anything everything have been settled kẹ́tó mọ̀ everything have been settled kẹ́tó mọ̀ mẹ́rin tí wà dẹ̀ tẹ́ dẹ̀ mọ̀ tẹ́pẹ́ ẹ̀kan rẹ̀ pé ẹ wá ń pariwo lẹ́yìn pé ẹgbà lọ́ọ̀yà ẹ̀ ṣe kinní kan ẹ wo à ń yan díẹ̀ bọ̀ ni these people I mean there are some of them to be trustworthy but wọn mọ̀ pé wọ́n ń lò wọn ni nǹkan tí mi bọ́ observe nìyẹn but àwọn kan wà tán mọ̀ pé wọ́n ń lò àwọn because wọ́n ti jọ di síbì kan because nítorí kan tán fẹ́ jẹ́ máa fẹ́ ṣe ọ̀gá mídíà tó bá ti gbalẹ̀ Yorùbá nation òun ló ń mú sẹ́lòmíì lórí inú wọn ṣe rí gbogbo eré tó ń sá wọ́n ti rí pé a ti gba Yorùbá nation point kan fẹ́ kẹ́ máa dìmọ̀ a ti gba Yorùbá nation but problem tó ń fèsì ni pé àwọn wo ló fẹ́ máa rule nínú Yorùbá nation ibi tí problem wà ní ẹ̀yin ọmọ Yorùbá ẹ má já máa ronú jinlẹ̀ dáadáa ká máa ronú jinlẹ̀ kò sí tó bá ń sọ Yorùbá kọ́ńkì Yorùbá nìkan lè gbọ́ nǹkan tá à ń sọ jàre a lè máa sọ kọ́ńkì Yorùbá gbogbo gbà Yorùbá lẹ́yìn náà sọ iṣẹ́ àti gbọ́ ibi tó ń lọ nìyẹn sọ àwọn tó máa rule nínú ilẹ̀ Yorùbá yẹn òun ni point tó ń jà sí lọ́wọ́lọ́wọ́ báyìí
ẹ wo Sam tó bá sọ jọ́ǹkà let my people go ẹ ṣáàrí tó náà ọkà tó ń kọ́ọ̀tù tó ń kábíyèsí gbogbo wọn ti mọ̀ pé kò sọ but ibi tó máa kọ́ńkà tó máa gbà á tẹ́ pé the same lifestyle tó ń jẹ́ nínú Nàìjíríà ló fẹ́ máa jẹ nílẹ̀ ilẹ̀ Yorùbá òun ni game tó kù lọ́wọ́lọ́wọ́ táwọn people yìí ń jà tó ń lo àwọn mídíà yìí fún tó ń mọ̀ wọ́n dẹ́ mọ̀ wọ́n because gbogbo wọn ti fún ní promise wọ́n máa fi wọ́n síbi kan ní one way or the other I don't give a damn but the truth has to be said. I didn't solve any of the promise, but I think that's where the game is going to because to come and roll tonle, come dem paro, come and create nemesis, ariwo irọ́ tí ò make sense, irọ́ tí ò nǹkan mi tí ò make sense, kò tẹ́ pé yẹ kan bá lọ́wọ́ ọmọdé kan máa ṣe. Okay, ẹ sọ pé wọ́n pín mídíà wọ́n pín mídíà ṣé nǹkan tí dára ẹ sọ ṣé kò ti pín mídíà kọ́ máa lo fọ́tò bàbá sáwọn tó fẹ́ ta ló sọ pé wọ́n fẹ́ declare àwọn ló sọ pé wọ́n fẹ́ jagun gan-an ṣe bẹ́ẹ̀ ti padà wọ́n fẹ́ jagun wọ́n fẹ́ create ogun mi rí bí tí ìyá yẹn ti sọ pé wọ́n fẹ́ jagun rí mi rí ẹgbẹ́ fídíò bàbá ní ẹgbẹ́ bọ́ta ọmọbìnrin ogúdùn bí yẹn lọ ṣiṣẹ́ ẹni yẹn lọ kọ̀tẹ̀ síta tí ẹ sọ pé wọ́n fẹ́ jagun ìyá sọ pé wọ́n máa declare pé ọmọ kékeré máa declare she didn't say she's gonna do it so kí wàá náriwo yín gan kí ni wàhálà yín gan tẹgbẹ́ lórí tẹgbẹ́ parí bí ewèrè báyìí àníyàn ò yé mi. Kí ni problem pẹ̀lú okay filẹ̀ àti so several times ẹ fi woman ilẹ̀ let her do her job tó bá ṣe tán tó bá decide bàbá wa ibi iṣẹ́ tí mo ti parí eléyìí o and that's what she has been doing èwo ni pé bàbá èwo ló kàn yín gan ẹ̀yin gan lẹ́yìn dá wàhálà alẹ̀ because unity rò bá bàbá jà ẹ̀yin ọmọ Yorùbá èmi mo ń sọ bẹ́ẹ̀ fún yín ó yìí máa yà wọ́n lẹ́nu kò tí ì yé yín ni èmi mo ń fọwọ́ sọ yín ìyá onítìrí kò bá bàbá jà rárá tán but àwọn sọgbétọ́ media àtàwọn sọgbétọ́ tí wọ́n tán sọ̀rọ̀ àǹdí bàbá jẹgun jẹran ni wọ́n àwọn jẹgun jẹran wọ́n fẹ́ dalẹ̀ ọlá wo ni wọ́n fẹ́ wo gbogbo ẹ̀ ni but kò ẹ̀ mo sọ pé bàbá wa nǹkan tó ń fojú Professor Banji Akintoye rí mo ti sọnu several times pé bàbá yẹn kó mo fi respect bàbá yẹn nìyẹn nǹkan tó ń fojú bàbá yẹn rí bàbá ti dàgbà tó máa parí iṣẹ́ ló yẹ kó máa sọ fún bàbá kí bàbá dẹ̀ máa sọ ibi báyìí mo bá dé báyìí ọkẹ́ ti parí eléyìí ó dà kò dá sọ bàbá ògùn náà máa nídìí kọ́ máa ti bàbá kó máa pọ̀ nose àwọn ìbọn ló bá dé àwọn ló lọ bá òun lè ṣe instigate pé ó fẹ́ gbàyè bàbá ni ó ń sọ̀rọ̀ bákan ó ń lo àwọn terms bákan kéènì ọlọ́run ò sọ wọn ọlọ́run ò gbé wọn dìde lásìkò kan náà náà ọlọ́run ò gbé bàbá dìde kó gbé yọ ní 3 December kò dẹ̀ gbé Sunday Igboho náà the same time ọgbọ́n jáde lọ́tọ̀ọ̀tọ̀ ní kí wàá náà lẹ̀pọ̀ tẹ́ wá ń lẹ̀pọ̀ yìí ń tọ́ ọlọ́run ò lẹ̀pọ̀ tẹ́ ìfẹ́ máa lẹ̀pọ̀ yìí tẹ́ ẹ̀ bára yín dà sàn ara lẹ̀pọ̀ náà ló kó ní Tinubu fi kó gbogbo lẹ̀ Yorùbá lẹ́rú tó kó gbogbo àwọn bá fèkì sí everywhere káàkiri ara lẹ̀pọ̀ yìí náà ni tó kó bá wa náà nìyẹn òun lẹ tó fẹ́ bẹ̀rẹ̀ gbogbo àwọn rọ́bìṣì tó yẹ ká filẹ̀ ká máa gbalẹ̀ yọ àfẹ́ gbogbo rọ́bìṣì yẹn kí làwọn bàbá yí bí oge yẹn kí náà wá kí náà fẹ́ mọ̀ bí tí yóò ní ti rí bàdé ewo ní ti wọn kí ló ń wá kó ṣe ṣe tẹ̀ ṣùgbọ́n náà ń yọ ìlú kí ni group ẹ̀ kí lóun ti contribute gbogbo contribution bí tó máa ti dáwó owó ni gbogbo yín máa ń wà ẹ kò sí advancement kankan tẹ́ ṣe ẹ kó irú síta pé mo sọ pé kí lẹ ti ṣe ẹ kó irú yín bọ́ta gbogbo nǹkan tí ìyá yẹn ti ṣe ẹ̀ṣẹ̀ náà fẹ́ máa sọ pé ẹ̀ náà fẹ́ ṣe ti yín ta ló ṣílẹ̀kùn fún yín ẹ jẹ́ ṣọ́ra yín tẹ́ bá fẹ́ kọ́ lọ́hún tójú yín mọ́lẹ̀ Ọlọ́run máa tójú yín mọ́lẹ̀ gbẹ̀yìn ni o wàláì mo ń sòtọ́ fún yín Ọlọ́run máa tójú gbogbo yín mọ́lẹ̀ gbogbo yín tẹ́ pé ìkan bí ìbàjẹ́ kí Yorùbá nation máa dúró òun lẹ̀ ń wá ẹ̀ ń gbogbo ọ̀rọ̀ òṣì tẹ̀ ń pa tẹ̀ ń sí géètì bàbá ó fẹ́ gbà yín ni ọdún bó ń sọ̀rọ̀ bí lídà ni àwọn èèyàn máa tẹ̀lé àwọn máa ṣe kíní kan kí ni àní kóbìnrin rédíò kó pa kọkùnrin rédíò kó pa kí ọmọdé rédíò kó pa káṣà ti gba Yorùbá nation ìwú ní gbogbo ariwo wèrèwèrè tí gbogbo ń pa gan ewu gbogbo nonsense yẹn ìwé bẹ́ẹ̀ náà bàbá lè tí tó sọ lórí kíní ẹ̀ ó ní báwo ló ṣe jẹ́ pé òun nìkan ló máa ṣe ṣe ránṣẹ́ ni pé yóò nítorí nìkan ló ṣe máa dá nìkan máa ṣe ẹnìkan lè dágbà lò ẹnìkan lè ṣe kí nonsense ṣórí gbogbo àwọn ọ̀tàn irọ́ rẹ̀ yamayama tó máa fi ń kó àwọn èèyàn jẹ láyé ìjọ yẹn àwọn ọmọ Yorùbá sin àkó yẹn jẹ mọ́
fídíò ìpè yẹn kí n tí ì jáde mo kàn ń wo pé tí n bá sáré sọ̀rọ̀ àwọn bíbí wọn kàn rò pé bóyá àwọn gbọ́n ni ẹ wo ẹ jẹ́ n sọ fún yín kinní kan kò lè yé yín bọ́tẹ́ ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ sọ kinní kan fún yín àti gba Yorùbá nation gbogbo tán náà àwọn kan fẹ́ jagun àwọn kan fẹ́ ṣe kinní àwọn kan fẹ́ ṣe gbá wọ́n ń tàn yín wọ́n fẹ́ dógun lẹ́ni wọ́n fẹ́ ṣe kinní kan lẹ́ni wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n ń tàn yín kan lè fi ṣe 2023 òun lẹ́tí rí tó lówù ti sọ pé táwọn bá tán Tinubu bá ti wọlé náà ẹ̀ ṣe máa tọ́nù sí Yorùbá nation géèmù tí wọ́n ń dìlé yín fún nìyẹn o mo ti sọ yẹn gbogbo dìlé tán dìlé yín fún nìyẹn wọ́n fẹ́ jagun wọ́n máa pààyàn wọ́n fẹ́ declare government declare ogun máa ṣẹlẹ̀ kí ni kan máa ṣe wọ́n ń tàn yín wọ́n fọgbọ́n dìlé yín géèmù tó ń play ni mo sọ fún yẹn nítorí Tinubu nítorí àwọn tẹ́ ń rí wọ́n ti jẹ́ ń bẹ̀ ó ti ní pọ́ṣọ ní kálukú ń bẹ̀ géèmù tó ń play nìyẹn so gbọ́mọ Yorùbá ń fẹ́ jẹ́ kẹ́mọ̀ ìgbò géèmù tó ń dúró dé nìyẹn pé àwọn máa sún Yorùbá nation títí Tinubu bá ṣe election priority wọ́n sì nìyẹn òun lè rí gbogbo ẹ má ti ṣe ọ máa pààyàn ọ máa ṣe gbá òun lè rí fact lè ti ń gbọ́ lẹ́nu mi that's the most important thing tó fẹ́ kí gbogbo ń dìmú nìyẹn òun lè ṣe rí tó fẹ́ try láti nọ́ọ̀kì rally ṣe rally yẹn ẹ má kọ́ máa fẹ́ nu tán fún yín wọ́n fẹ́ wá bọ́n ṣe máa nọ́ọ̀kì ẹ̀ òótọ́ mò ń sọ fún yín lábẹ́lẹ̀ wọ́n à ń dù lábẹ́lẹ̀ ni pèsè ẹ̀ tó bẹ́ẹ̀ bàbá Professor Banji Akíntóyè wọ́n ti sọ̀rọ̀ tó dáná wọ́n ti ní àwọn òdì Tinubu lọ Tinubu dẹ̀ lè dáhùn náà lọ́wọ́ kó máa ṣe tiẹ̀ káàná máa ṣe tiwa ṣé bí kan tí yọ ní tìrìtì ń parọ́ náà ti jọ yẹn ṣé tìrìtì nìkan náà jọ ń sọ ni can you see these guys ṣé lẹ́yìn fúùsù tẹ́kọ́ra yín jọ yẹn ṣé gbórí yóò pé ẹ wò kan tí bàbá sọ ní ṣé lánàá abẹ́ ni kẹ́kọ̀ọ́ bí ẹ̀kan tí yọ ní tìrìtì sọ bí kan bí 2 weeks ago pé kè dí wọn lọ́wọ́ wọn á máa ṣe titi wọn á máa ṣe titi wa àwọn òdì politician lọ́wọ́ kán máa ṣe tó káàná máa ṣe tiwa that's what the woman say ṣé bó náà ni bàbá náà sọ so kí wàá ní bólẹ̀ ti rí jà báyìí ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ̀jẹ̀ àṣà àwọn tó ń jà wọ́n ń wá èrò lórí kíni wọ́n ń wá èrò àwọn tó máa ń wá èrò kí kán lè rí viewers rẹpẹtẹ òun ni wọ́n ló pọ̀ jù ní wọn. mo fẹ́ stop fídíò yìí ó kàn kò yẹ kí n tí jáde ṣe fídíò yìí then mo tún fẹ́ sọ fún gbogbo ọmọ Yorùbá kíní kan advantage ta ní ó pọ̀ gan rẹpẹtẹ ẹ wo vice president nígbà tó wá sí US tó bá vice president Kamala Harris sọ̀rọ̀ US ń sọ pé Nàìjíríà ló ń ran ìlú àwọn lọ́wọ́ in economical areas and all those stuff pé Nàìjíríà contribute sí economy wọn ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ilé gọ̀lúgọ̀ vice president Nàìjíríà yín ó dúpẹ́ lọ́wọ́ gọ̀lúgọ̀ yẹn mo fẹ́ kí àwọn Yorùbá wá béèrè pé àwọn ọmọ Nàìjíríà tí US sọ pé ó help economy àwọn yẹn àwọn wo ni ìran wo ni àwọn ìran wo nìyẹn ṣé Fúlàní mélòó lẹ́rí ló wà ní US tó bá kí n ṣe Yorùbá àti Ìgbò àwa tá jẹ́ tá gbé Nàìjíríà dúró ni adẹ̀ láàṣẹ mọ́ alẹ́ náwọn àgbààgbà yìí tẹ́ pé oúnjẹ tó máa jẹ ló ń wá fún wọn nìkan they are just blind and useless elders lání àtàwọn ọba àdánù gbogbo yín àwọn bóòlì oúnjìbìtì àwọn tó kì í ṣọba ló pọ̀ jù ní gbogbo wọn oúnjìbìtì àwọn scammer àwọn gbogbo inú yín dùn àtàwọn máàlì tó ń pọ̀ nínú lóníwùdù náà tẹ́pẹ́ ó lè jàbúra tẹ́pẹ́ nǹkan tó yẹ kí kọ́ máa present sí ìlú kọ́ náà wọ́n ń ṣe wọ́n wá mọ̀ pé àwọn tó tẹ̀ ń hàtẹ̀ ṣe mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run kan náà lẹ́yìn náà but owó lẹ́yìn kan lé because many show wà tí mo rí bàbá kan tó ń lọ káàkiri géèmù náà ń play o wọ́n ṣe soft landing fáwọn Nollywood ni in case yóò bá ní ṣe wá bọ́ sí i ó tọ́ mọ̀ sọ fún yín gbogbo géèmù wọ́n ti plan wọ́n gbogbo ẹ̀yẹ ṣe mo ní mi tí rẹ̀ láti ṣe ṣòṣẹ́ ilé mo kàn jáde ní pàjáwìrì ni mo kàn jáde mo kàn rí pé ìwọ ló ń ṣe bọ̀bọ̀ ọmọbìnrin ó kàn àti vn ìwèrè tó ń pín káàkiri tó ń send àwọn vn tí ò make sense àwọn báwo ẹ lọ liberate mind yín o gbogbo ilé tẹ́ ń sọ ẹ gbogbo ọmọ Yorùbá kó gbogbo yẹn jẹ we're not gonna give up then àwọn kan tó máa kíní kan ní stop let's face the reality ká sọ reality bá kápá sùtọ̀rọ̀
ẹ lè fẹ́ràn kánpa náà kí ó jẹ́ kó máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n á pàdé wájú adé ń sọ fún pàmò pípì yóò jà ẹ̀yin náà parọ́ fún gbogbo báyìí pé wọ́n ń jà wọ́n ta ló sọ pé bàbá ń bá màmá jà ta ló sọ fún yín pé bàbá ń bá màmá jà ta ló sọ fún yín tó bá kí n sọ̀lọ̀ tẹ̀ táwọn politician ti kó sí yín láàrin tó ti promise yín tó ń tì yín ẹ sọ báyìí ẹ ṣe báyìí gbogbo yín ẹ wo your game is over ni màá sọ fún gbogbo yín game yín is over ọ̀run yabọ̀ kò ń ṣòro ẹnìkan nítorí òye yín nìyẹn ọ̀run yabọ̀ kò ń ṣe bí bàbá gbà wọn lè lé wa kúrò nílẹ̀ Yorùbá bí Sunday Igboho gbà wọn lè lé wa kúrò nílẹ̀ Yorùbá bí Yorùbá ti rí gbà wọn lè kí wá dẹ̀ ń jà fún. kí ló dé ń create ariwo tí ò necessary tẹ́kọ̀ ń pariwo bí olórí burúkú lórí social media kiri lórí Yorùbá ti rí kí ló gbà lọ́wọ́ yín kí lẹ̀ ránṣẹ́ leave another peace. ṣé wo géèmù tó ń play fún Yorùbá ti rí wọ́n ń tan wọ́n set trap lẹ̀ fún Yorùbá ti rí ni ẹ jẹ́ n sọ trap yẹn máa mú kàn rántí nsìn ni ṣé rí àwọn kan wọ́n pe màmá onítìrí pé kó wá sí meeting bí ẹ̀ẹ̀mejì àmọ́ wọ́n ti dẹ̀ sọ pé ó dà kí wọ́n bá máa yẹn sọ̀rọ̀ àmọ́ tó kọ̀ tó wá fẹ́ máa fix tó wá máa ṣe meeting yẹn mi ò ráyè but tí má ráyè èmi á pè ẹ́ máa sọ time tí mo ráyè fún ẹ ẹ mọ̀ kan tí bàbá yẹn lọ ṣe ó wá lọ sáré lọ organize meeting pẹ̀lú bàbá òun lè ṣe rí dára ẹlẹ́nu yamayama tó sáré bọ́ta iṣẹ́ tó ń ran nìyẹn èèyàn máa ń ṣe kan with pẹ̀lú ọpọlọ ni nígbà tí màmá sọ fún yẹn pé okay èmi ni màmá náà òun lèmi máa pè ẹ́ because àwọn ọmọ tó máa lọ fíìsì time tẹ́ pé mi ò ní lè ráyè wà jẹ́ kémi pè ẹ́ tí má ti free ó tàn nǹkan tí màmá sọ fún màá yẹn nìyẹn ní Canada bí màá ṣe lọ fix àpọ̀npọ̀ yìí lọ sọ fún bàbá ni pé àwọn ti náà pọ̀ mí nǹkan kan ẹ̀ wá ń ṣe meeting ẹ̀ wá lọ ń pè màmá níkà òun lápọ̀mẹ́ǹtì òun sọ pé òun máa ráyè lénìí ó bá mi sọ irú meeting wọn lè bí màmá ò ṣe lè lọ meeting yẹn ni òun lè ṣe rí dára tó fi jáde tó ń ti dára jáde tó ní kó wá sọ wọ́n dẹ̀ ní bàbá mọ̀ ń pa ẹ̀ òun sọ pé àwọn kọ́mí ẹja máa fi gúnra wa wo òtọ́ mọ̀ sọ ẹja máa fi gúnra wa wọ́n dẹ̀ ní bàbá mọ̀ ń pa ẹ̀ bàbá ò dínà yẹn ìgbà sọ pé ńgbà míì ẹ jẹ́ ká máa fi kan gúnra wa ká máa fi gúnra wa wò òtọ́ lẹ́gbẹ̀rẹ̀ mi ká máa fi kan gúnra wa wò àbáṣejọ́mọdé àwágùn ò ní ṣe bẹ́ẹ̀ àwọn kan mi wà máa ṣe bọ̀tà tó bá tún débi pé ilé máa ṣe ní ṣe bẹ́ẹ̀ àmọ́ nǹkan mi tá ní ṣe bẹ́ẹ̀ bọ̀tà àwọn kan mi tá bá sọ síta akọ wọn máa tún nǹkan mi sọ̀bà kò ní yá àwọn èèyàn kò ní yá àwọn ọmọ Yorùbá kò ní yé wọn gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ kéékèèké tẹ́ ẹ fi lè rí yá yẹn blame láíláí nìyẹn òun ní lẹ́rí dára tó jáde tó fi ṣe ṣó fún Yorùbá tìrí tó sọ pé ẹ kọ́ máa fi picture wọn sí ọkọ́ máa ṣe kinní kan gbogbo tán kọ kó wá sọ ló sọ yẹn ntọ́ni kó wá sọ ló sọ yẹn ntọ́ni kó wá sọ ló sọ yẹn because nígbà tẹ fún yẹn tí yẹn ní màá pè é màá fún ẹ lápò mẹ́ because time mi tight gan mo wà from 1 minute mo dẹ̀ ń ṣe àwọn kan oríṣiríṣi jẹ́ kí èmi fún ẹ ní time tí mo free màá pè ẹ́ o gbọ́ wà lọ schedule mi kí wọ́n rí pé wọ́n set up o màmá onítìrí ni set up wọ́n fẹ́ set woman up kán lè blackmail nǹkan tó ń ṣe nìyẹn set up ẹ rí pé ọmọ orogun tí ò mọṣẹ́ jẹ́ yẹn náà bẹ́ síta parapara ìyẹn dára wọ́n sáré bẹ́ síta nǹkan tó ṣẹlẹ̀ mo sọ fún yẹn mo sọ pé màmá yín jẹ díẹ̀díẹ̀ fún yín ni ó pọ̀ jàbùràtà lọ́wọ́ tó ń ṣe kékeré fẹ́ ká àwọn Yorùbá ká lọ ronú rò dáadáa bàbá Akíntóyè bàbá wa ni òun ni alànà tẹ́lá àwọn tó kọ ìlànà yẹn gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ náà tó kù yẹn bàbá ò sí fún gúrùpù ọkàn bàbá gbogbo wa ni bàbá ìyá onítìrí ni bàbá Sunday Igboho ni bẹ́ẹ̀ náà ni Professor Wálé náà bàbá wa ni gbogbo yìí tẹ́ wọ́n tẹ́ ń create àbòsí gbogbo yìí ṣàfẹ́ ẹ fẹ́ nice sí bàbá kí kán lè fún yín ní position ó ní gbogbo yín ṣe kẹ́lẹ̀ nice wọ́n bá yín sẹ́ wọ́n máa bá wọn instigate wàhálà kán lè nice kán lè mú kàn wo oríṣiríṣi vn ló jẹ́ ń jáde mú kàn gbé kí ní ṣàwọn ara bíi ṣé wọ́n ya wèrè ní ṣàwọn lè yò lọ́pọlọ òun ló ń jẹ́ ká máa sọ àwọn kan míì tó yẹ ká sọ síta ẹ̀ because àwọn èèyàn mọ́kàn tó ń ṣẹlẹ̀ mo kàn yín díẹ̀ fún yín ló pọ̀ jù bẹ́ẹ̀ lọ èyí sọ jù bẹ́ẹ̀ lọ fẹ́ end video yìí bíi
ẹ ṣe gan gbogbo ọmọlé òótọ́ lẹ ti gbọ́ yẹn ẹ lọ sanwó sí òmìnira 2022 account wọ́n ń lo owó yẹn fi ṣiṣẹ́ owó yẹn wọ́n ń lò fi ṣiṣẹ́ àwọn alábòsí ló pọ̀ jù nù ìlara ok mo fẹ́ sọ mo ti sọ́nù ṣó mi for example ká ní pé àkáǹtì tán gbélé yẹn la ló ń jókòó dì tí táwọn ò bọ́ta ta lọ discover pé àkáǹtì yẹn ò ṣiṣẹ́ ṣé pé owó àkáǹtì yẹn wọ́n mú small wọ́n pariwo ẹ kàn lọ fowó síbẹ̀ ẹ kàn lọ ha ni nígbà táwọn bíi 100 máa sáyìn kan tó gba chẹ́ẹ̀kì jáde ṣé wọ́n ti pààyàn tán lẹ̀ Yorùbá ẹ wo ẹja gbé kíní yẹ̀ wò ṣẹ́dẹ́ kò ṣe kó bẹ́ẹ̀ bàbá is on his own bàbá dá dúró ó dẹ̀ ń ṣiṣẹ́ bàbá prime ṣẹ́dẹ́ àwọn tó ń gbé tíra yẹn manipulator ayé àtọ̀run ni wọ́n àwọn tó ń kó sọ̀rọ̀ àndẹ̀ àtàwọn mídíà àdánù tó kóra wọn jọ yẹn àwọn tó pé ìlara ló ń bá gbogbo wọn jà ìlara nítorí pé yẹ́rẹ́ rí pé bẹ́ ṣe ń ṣe yìí òun ní lọ́wọ́ bí ìdọ̀tí àkáǹtì tẹ́fẹ́ sí ẹ̀dẹ̀ sọ́dọ̀ táyín gbogbo yín àwọn borí gbogbo yín tẹ́wàá mẹ́yẹn àwọn mí ò mọ̀ pé kí ní yẹn ṣẹlẹ̀ o àwọn mí ò mọ̀ kí tí máa sọ wọn mọ̀ kí ló ń ṣe yín ilé ayé ò lè tó gbogbo yẹn bọ́ ẹ̀ lè dá Yorùbá nation ẹ̀ lè dá dúró ẹgbàá mi sọ ẹ̀ lè dá dúró tó sì jẹ́ pọ́lọ́n ló ń rìn ẹ̀ lè dá dúró kò sólúwẹ̀ ẹ máa gbìmú ẹni bọ́ ẹ̀ lè rí ṣe Ọlọ́run dẹ̀ lè fún yín ṣe ṣe mo sọ ní tẹ́ bá ti ń gbọ́ pé ẹ má ṣe pé ẹ má bú yẹn ẹgbà mi sọ ṣe rí àwọn alábòsí àwọn tó ń ṣe kan tí ò dáná máa ń parí pé ẹ má ṣe pé ẹ má ṣe kíbi ó ṣe pé ẹ máa mú wọn ìbú tẹ́ máa bú wọn ó máa mú wọn gbogbo ẹni tó bá ní kílẹ̀ Yorùbá máa ń lọ tó ń ṣojú méjì tó ń parọ́ tẹ́ pé n tó ń sọ síta kọ́lọ́kọ̀ ẹ̀ ló wà nínú ọkọ̀ ẹ̀ kọ́nà bá fojú ẹ̀ kọ́nà bá dà láàmú kọ́nà bá dọmọ ẹ̀ kọ́nà dà ilé ayé láàmú. àwọn kan wọ́n fẹ́ ká gba Yorùbá nation tó tún jẹ́ pé nǹkan tó fẹ́ jẹ́ náà tó ń bá ká kọ́nà bá dà wọ́n láàmú náà because àwọn tó bá ní intention pé ká gba Yorùbá bọ̀ nǹkan tó fẹ́ jẹ́ yẹn kò ń jẹ́ kán rí náà wọ́n máa ṣe kọ́ báṣubàṣu jámányàmá ni wọn ṣe tọkọ pé kíní mò ń ṣe fún lùmí kò ń ṣe kọ́ mo fẹ́ jẹ́ kò ń ṣe kọ́ mo fẹ́ jẹ́ ń bẹ̀ mọ́ wá. kọ́lọ̀ fún Professor Banji Akintoye kọ́lọ̀ ń bá wa straighten bàbá yẹn kọ́ tó ń fojú bàbá yẹn rí pọ̀ gan. ẹ lè wá máa ṣe gbó stress tẹ́ ń ṣe nítorí pé wọn ò rí stress ẹ̀yẹ fún yòó ní tiri ẹ wo always guiding ni mama always guiding kò sí kò fẹ́ ṣe fún gbogbo yẹ bá pọ̀ jù bẹ́ẹ̀ lẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ kò sí kò máa ṣe fún yòó ní tiri kò sí kò máa ṣe fún Sunday Igboho gbogbo ọmọbìnrin tó ń fẹ́ fún òfò tó ní Sunday Igboho náà yẹ ìwọ tó pọ̀ ní irọ́ náà kò lè yí ẹ ìwọ alábòsí kò lè yí ẹ kò dẹ̀ ní yí ẹ ìwọ bára yín dà sọ̀rọ̀ jàre nǹkan tó jẹ́ jáde kò yẹ kí n jáde rárá kò yẹ ṣe gan gbogbo ọmọ Yorùbá fáàtì lẹ ti ń gbọ́ mi ò fẹ́ tí má lọ sọ̀rọ̀ jó máa ti look pípẹ́ èèyàn ń da gbogbo ẹ̀rù and I don't want it to be like that but tí n bá yín àwọn point tí mo yín síta yìí ẹni tó bá ní làákàyè kó lọ gbọ́ kò sí everybody máa láì kan tí mo ń sọ I don't expect you to like what I said mi ò kíá ètò bá ní làákàyè ìbọn mú kàn yín ní fún yín ni ó pọ̀ rẹpẹtẹ but a lè máa sọ gbẹ́ ń ta mi ò wá rédè máa pariwo yẹn lórí social media náà but tí a bá yín díẹ̀ fún yín jẹ ibi táwọn mẹ́díà tó ń kóra wọn jọ pẹ̀lú gbogbo máa ń ṣe yàmàyàmà yìí ẹ máa rò pé òótọ́ ni irọ́ ló pọ̀ jù gbogbo movement tó ń ṣe mi ní sọ jù yẹn lọ tó máa gbọ́ bring it on káàdì ẹ̀jọ̀ máa ju síta tẹ̀bẹ́ ká fojú àáfojú ẹ̀ lè dí Yorùbá nation ẹ̀ lè dí lọ́wọ́ àáfojú ẹ̀ lè dí lọ́wọ́ the truth must be said wọ́n ṣe parọ́ mọ́ heritage náà nìyẹn náà mo find out yẹn náà gbogbo ẹ̀ wo ẹja máa sọ̀rọ̀ débẹ̀ kò tí ì yá ni ẹ bring it on tẹ máa parọ́ pé ẹ̀yin mídíà ẹ̀yin lẹ kọ́kọ́ dá sí kinní kan àwọn YCM àwọn náà lọ ṣe kinní kan náà lọ gba lọ́ọ̀yà fún Sunday Igboho gbogbo ẹ̀ wà nílẹ̀ gbogbo tán yìí wà nílẹ̀ o kẹ́mọ́ràn pé gbogbo tán yìí wà nílẹ̀ o àsun owó àwọn olè ẹlẹ́ẹ̀kẹ́ owó ọ̀rọ̀ gbogbo ẹ̀ ṣe gan jàre ó dára tó bá tún ní anything tí máa rẹ́dà àti ṣíṣù máa jáde ilé mọ́kàn jáde fast ni ẹ ṣe gan ẹ má bínú mo kí gbogbo lé ẹ lọ subscribe sí Black Lion of Yoruba Land I'll be giving you fact and truth tẹ bá ní mẹ́rù àwọn máa kérú bọ́ta that's it ẹ ṣe gan.